àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe ádámọ́lìyà lórí ìyálẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwú. Ẹyẹ yọ wá kàrámù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́wọ́. Lọ́dọ̀ tó sọ mí mọ̀ ní ilẹ̀ pátákárá. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́wọ́ fún kó. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. Kan nínú Sahihul Bukhari tí ò ní gbàsíkò. Mo rántí pé ní 2003 sí 2004 ni mo ti sọ ọ̀rọ̀ yìí sí 2006. Lọ́dún tí mo wá wí ọ̀pọ̀ àfáà ni wọ́n ń wá tàṣáhùdù káàkiri. Kí sì lọ̀rọ̀ náà? Mo tún gbọ́rọ̀ náà lẹ́nujọ́ mẹ́ta yìí torí pé àwọn ẹ̀dá kan ń bẹ àìfẹ́ràn rẹ tí wọ́n fẹ́ràn rẹ kò lè jẹ́ kí wọ́n gbọ́ ọyé láyé bó ti já sí pé àwọn tí wọ́n fẹ́ràn ànẹ́bí ò lè gbọ́ ànẹ́bí yé tọ́lọ̀ ní tàrà yanzuruna ilayka wa la yubsirun ìwọ ànẹ́bí ni wọ́n rí wípé yanzuruna ilayka wọ́n wò ọ́ la yubsirun wọ́n rí ọ́ wọ́n rí rìsáàlà lára rẹ̀ wọ́n àṣírí nùbúwà. Gbogbo olùtẹ̀yìn bá wá láyé tọ́lọ̀ ń bá gbé ọ dìde mbẹ̀ tó o bá rárá ta kò ń bẹ̀ kó o lọ́ta ń bẹ̀ Ọlọ́run ò fi ṣe rán ọ iṣẹ́ rẹ̀ ò sì lè pé. Ìyín ló bi tó yẹ pé ìlú Mẹ́kà tí a sọrí ànábì kalẹ̀ sí náà ni wọ́n ti kọ́kọ́ gbé ogun dìde tí kótó wa kú o mbẹ tó lọ Mẹdínà ó wá dé Mẹdínà láyé wa gbà lára wa ń ta ara Mẹ́kà bẹ́ẹ̀ náà ló jásí pé lu ẹ̀pẹ́ tiwa yìí náà aláwọn ọ̀tá nínú aláàfà tó pọ̀ látàná wa ó ti ń dínkù ní ìsìn Ọlọ́run ló wá mọ́nú oníkó wa bẹ́ẹ̀ láàrin ọ̀tá nínú àwọn tí wọ́n ti ẹ̀dá kan mọ̀ ẹ máa rí irú wọn náà lórí Facebook wọn máa kọ́mẹ́ǹtì oríṣiríṣi kí wá lọ́ràn tí wọ́n ní mo dá wọ́n ní mo yí tàṣáhùdù padà àwọn tá a sì ń wí ẹ máa rí wọn pé wọ́n lọ sùkúù tí ó máa fi hàn yí pé ignorance of highest order torí pé tí wọ́n ń pè ní education náà ni kéèyàn wà conforms to the social order èèyàn lè kàwé kó má wà educated èèyàn sì lè má lọ sùkúù rárá kó wà educated torí pé ẹni tí ń kọ́ mẹkáníìkì abẹ́ education ló wà ó lè lẹ́kọ̀ọ́ wọ́n ní mo yí àtáyà padà mo wá látàyà kìí ṣe bọ́ ti ń ka lójú ayé ànábì mọ́ ṣọwárì mo wá fẹ́ fi hàn ọ́ lálẹ́ yìí pé àtiwọ́ àti àwọn àfáà tó ń tẹ̀lé kéwù òye yín kò sì lè yé yín into lè yé yín lè bú sórí Sahih Bukhari tí mo gbé dání yìí ó ń jẹ́ al-juz'u ar-rabi' ìpele ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n ń pè ní volume 4 tó bá wo péjì tó wà ó wà nínú page 136 ní tí mo fẹ́ kà yìí báàbù tó ti bá wọ́n ń pè é nínú kìtáàbù tí wàá ti rí òun náà ni kìtáàbùl istidhan ó wà bá ní báàbùl akhidhi bil yadayni wà sọ́ọ̀fàhà ó gbọ́ ó bá nu báàbùl akhidhi bil yadayni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ yìí mo ti sọ ní 2003 4 5 6 tó dá wàhálà lẹ̀ tó pọ̀ àní njọ́ táwa ti ń sọ̀rọ̀ súnà
èyí tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mi tí wọ́n gbé dé wọ́n lè má ti fẹ́ ya rẹ̀ tàbí kán má ti bí ẹ wá bá mi gbọ́ àdìsù yìí wọ́n ní mo yí àtáyà padà babul akhidhi bil yadayn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé shadul imam al-Bukhari rahimahullah náà ni pé àwọn a máa ṣe takrarul hadith wọ́n a máa para hadith ẹyọ kan wọ́n lè parẹ́ lẹ́ẹ̀mẹ́fà wọ́n sì máa fún lákọlé ọ̀tọ̀ọ̀tọ̀ látara àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láwọn ibi tí nǹkan ní ti jẹyọ ọ̀rọ̀ àtáyà ni wọ́n fẹ́ sọ wọ́n á pè ní babul akhidhi bil yadayn ojú ọ̀nà ibi tí wọ́n ti mú ọwọ́ méjì dání yẹn pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn wọ́n wá mú ọwọ́ méjì dání ẹ wá máa gbọ́ wàsọ́ọ̀fà à wọ́n sì bọ̀wọ́ yẹn ni pé wàsọ́ọ̀fà à Ahmed bunu Zayd bunu al-Mubarak biyadai yẹn ni pé Ahmed ọmọ Zayd ọmọ al-Mubarak yẹn ni pé ó bá a lọ́wọ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì ẹ wo tí Imam Bukhari pé àkọlé yẹn lọ́dún tí mo sọ̀rọ̀ yẹn kó wá ń wá báàbù tàṣáhùdù káàkiri wọn wá rí wọn à sì wá bá mi wọn a máa pàdé àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ mi lọ́nà wọn máa ní àfáàyín wíwíwú yìí àwọn tí lọ́ọ́ wo àwọn ọba báàbùl akhidhi bil yadayn وصافى أحمد بن زيد بن المبارك بيديه وأكبر حديث ون حدثنا أبو نعيم حدثنا سيف قال سمعت مجاهدا يقول أبو نعيم ونان لصورو ون حدثنا سيف صفوة قال أصيبك سمعت مجاهدا يقول مبو أفاوى مجاهد تيوان صويبي حدثني عبد الله بن سخبرة ولا أكبر لأنه عبد الله وما سخبرة أبو معمر تصويبي سمعت بن مسعود pé mo gbọ́ lẹ́nu ọmọ Mas'ud yaqulu tí ń sọ báyìí bí allamani rasulullahi sallallahu alayhi wa sallam pé òjíṣẹ́ ọlọ́run ó fi mọ̀ mí ìyẹn túmọ̀ sí pé ó kọ́ bí ó ní wa kaffa bayna kaffayhi at-tashahhuda ó wá mú ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ó wá kó papọ̀ ó wá ní ó kọ́ mi ní tashahhud tá ń pè ní àtàyà kama yu'allimuni surata min al-Qur'an gẹ́gẹ́ bí tí máa kọ́ mi ní súra nínú al-Qur'an ó kọ́ mi ní tashahudu yẹn kí ni tashahudu náà ó ní at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibatu ṣàpè ẹnu tashahudu nù gbogbo tá ń pè ní tashahudu at-tahiyyatu lillah az-zakiyatu lillah at-tayyibatu salawatu lillah ìtọ́ ń pè ní tashahudu ojú bá ní lọ gbogbo assalamu alayka ni òun èyí ṣe tashahudu àdúrà lèyẹ ó wà ló ń kọ́ mi ní tashahudu yìí gẹ́gẹ́ bí tí máa kọ́ mi ní súra nínú al-Qur'an ó wà ní at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibatu assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi Ibn Mas'ud ní sọ bẹ́ẹ̀ o wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi as-salihin ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wọ́n ní níjọ́ tó kọ́ ni tó kọ́ wa yẹn wa huwa bayna dhu'aranina wa huwa bayna dhu'aranina ó wà láàrin wa njọ́ náà wa huwa bayna dhu'aranina ó wà láàrin wa níjọ́ tó kọ́ wa wọ́n ní falamma qubida àmọ́ níjọ́ tọ́lọ́run ti gbẹ̀mí ànábì Muhammad ó gbọ́ kulna assalamu
ala nabi láti ń sọ wípé asàlámù ala nabi yìí. lèyí táwọn èèyàn bá fẹ́ a máa kó ti ọ̀rọ̀ náà Qur'an àwọn èèyàn máa sọ pé mi ni mò ń sọ alẹ́ ẹ̀ mọ lọ́hùn ẹ̀ sì lè mọ́ torí pé ẹ fẹ́ mọ̀ ṣé mi mo sọ bẹ́ẹ̀ Ibnu Mas'ud lọ sọ bẹ́ẹ̀ pé níjọ́ tọ́lọ́hun ti gbẹ̀mí àná Muhammad ní àwọn sàhábà ti ń sọ wípé asàlámù yaani ala nabi làwọn ò ti sọ wípé asàlámù alayka mọ́ torí pé kò sí láàrin wọn mọ́. aláwọn ọ̀rọ̀ kan bẹ tá a bá sọ yóò ṣe ọ́ bí kò pa bí torí pé ìrònú mi lọ́lọ́run ní kó ga ìwọ jẹ́ ká bira wa léèrè ṣé ànábì Muhammad náà máa wí bẹ́ẹ̀ ṣé ànábì Muhammad máa sọ pé asàlámù alayka ayú ànábì ṣé ó rọrùn ká ànábì Muhammad máa sọ pé asàlámù alayka ayú ànábì yù ẹ wá bí àwọn àfáà léèrè pé kí lè ànábì ń wí kò sẹ́ni ó mọ̀ tó ń bá ní atahiyatu lillah gẹ́gẹ́ bí n ti ń bẹ́ yà yín atahiyatu lillah as-salawatu wat-tayyibatu ṣé anabi Usman kà pé asalamu alayka ayyuha nabiyyu ṣe báwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ní máa sọ pé asalamu alayka ayyuha nabi li'annahum yarawnahu amamahu torí pé wọ́n ń rí níwájú wọn wọ́n ní asalamu alayka àlàáfíà Ọlọ́run kó máa bá ọ ìwọ anabi tí ó máa jẹ́ pé xitọ́ọ̀bù tí wọ́n ń lò ń bẹ̀ ni xitọ́ọ̀bù hadir xitọ́ọ̀bù ẹni tí wọ́n ń rí tó wà pẹ̀lú wọn àmọ́ wọ́n ní njọ́ tó ti kú kúlnà náà láti ń sọ wípé asàlámù yaani alanabi láti sọ pé asàlámù alayka mọ́ láti ń sọ pé asàlámù alanabi aláwọn arábí yìí ká sọ yìí Bukhari yìí gan wọ́n yẹ ká o gbogbo wọn tí wọ́n ń ṣe fáàrí tí wọ́n gbé Bukhari rù yìí wọ́jọ́ tí mo ti ka ilé wo pépà yìí bó ṣe gbẹ tó pépà tí mo fi dáàrí lọ́dún gbẹ̀hún wo pépà yìí ṣe rí kó o lè mọ̀ pé mo ti ka tí mò ń kà yìí láti 2002 2003 2004 ni mo ti sọ mo ẹ̀sìn lé dìdìrín kan tó wá jọ ọmọ ìlú mi lòun wá ń sọ yìí pé skọ́là kan ó ń sọ ó ń yẹpẹrẹ ìlú ẹ̀ ó lóun ń yẹpẹrẹ mi òun yẹpẹrẹ ara rẹ̀ ó lóun yẹpẹrẹ mi ó lé mi yí tàṣà èmi yí tàṣà ùdù padà mo fẹ́ kọ̀rẹ́tì ànẹ́bì alẹ́ aláìmọ̀kẹ́ni yín kò sì sí tó fa ọ̀tẹ̀ ni a gbọ́dọ̀ nírú yín torí Ọlọ́run ó yan irú yín tà ànẹ́bì Mákà tó fi lọ Mẹdínà ọ̀tá tẹ́ gbógun rẹ̀ tì mí láti 90s lẹ́rú rẹ̀ wà máa bà mí nísìn tó ń sọ pé skọ́là yẹn kí lọ́jọ́ orí ẹ̀ ń jọ́nà into ni mo yí padà yẹn rẹ̀ nínú Bukhari tó jẹ́ pé choice ẹ nínú ìwé tó pàtàkì ju Qurani lọ òun náà rè yìí ń bẹ dákun só lè hàn jẹ́ ń súnmọ́ àìtí ní kámẹ́rà dáadáa ni báyìí ń kọ́ Ọlọ́run ó pèsè kámẹ́rà tó lálàáfíà fún wa mo kàn fẹ́ sáré yanjú yìí ni pé mi ò yí tàṣáhùdù o Ọlọ́run ò sì dá mi lẹ́ni tí máa ń sọ̀rọ̀ ìfẹ́ ẹnu mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi ò sì ní wí kíní kan kí n má lẹ́rìí àdánwò tẹ́ ẹ ní ni wípé ẹ ní ìwú ẹ̀rí tí mo mú wá ẹ máa wá ń tẹ́ ẹ fẹ́ fi takò wọ́n tún wá gbérò kan náà kalẹ̀ wọ́n ní mo ní kò sí ti ń jẹ́ wákàtí márùn-ún lémi tí mo ṣe lẹ́ṣọ̀ pé Ọlọ́run á bá sọ wákàtí márùn-ún náà Al-Qur'an ṣé súnà yín rèé in tí ò yé yín ni pé ẹni Ọlọ́run gbé dìde ẹnìkan ò lè gbé ṣubú àwọn àgbàlagbà náà dá wákà
wọ́n lẹ́ni Ọlọ́run gbé dìde tẹ́ ń pé kó ṣubú ẹni Ọlọ́run gbé dìde tẹ́ ń pé kó ṣubú bí ó ṣe ẹ̀wá ṣubú yóò ṣojú Ọlọ́run. Sórí èyí àfáà tó lọ sọ yìí pé kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti ọba Solomon ó mọ̀ pé mi ò wí o àmọ́ nítorí pé kò mọ Ọlọ́run kò sì nígbàgbọ́ nínú Ọlọ́run súnà 1990 àbíkílẹ̀ tí ń pè sàlàfíà 1990 táyé kàndẹ́ẹ̀mù ló wà lọ́dọ̀ wọn ẹ sì rí i pé ìkan nínú àwọn tí wọ́n láwọn ò ṣe mọ́ àfa ìmọ̀ràn ní pé mi ò ṣe mọ́ ó ní tí wọ́n bá rí láì fi lára rẹ̀ wọ́n ó wà fún ọ ìyẹn ò túmọ̀ àti rí yín tán wọ́n ò máa wá láì fi wọ́n máa wá láì fi torí káwọn ṣáà lè destroy yẹ. Mo ṣe wáàsí wákàtí méjì lórí rẹ̀ wípé Ọlọ́run wákàtí márùn-ún bẹ nú alukur'an mo sì mẹ́rin rẹ̀ wá àmọ́ ó ṣe mí láàánú fáfá kan tó ń pè rẹ̀ ní ànúrú dáwà kìí ṣe olólùfẹ́ mi ọ̀tá mi ni tó bá fẹ́ràn mi kò ní máa lo ọ̀rọ̀ mi síbi ìfẹ́ ẹnu ààrẹ tó bá yẹ kó fẹ́ràn mi torí pé in tó burú ni kéèyàn máa sọ ntẹ́nìkan ò sọ kó o máa gbé e lọ́pọ̀ sọ bẹ́ẹ̀ àfáàyè náà mọ Ọlọ́run tóun náà bá mọ Ọlọ́run ó ní lo ọ̀rọ̀ mi kó o lọ gébì kan tí wọ́n bá nígbàgbọ́ pé wákàtí mẹ́ta ló wà ìwọ máa sọ fáwọn èèyàn pé gbàgbọ́ rẹ nu ó wá ní wàá máa lo èmi láti fi mí ṣẹ̀rí sí n tó já sí pé wọ́n ló ń sọ ò ń lo bẹ́ẹ̀ nínú àwọn WhatsApp groups oríṣiríṣi ṣòro àwọn eléyìí àwọn mọ̀ pé mi ò wí bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ pé mi ò lè wí àmọ́ nítorí pọ́ta Ọlọ́run làwọn náà bá mú dání náà bá ní kan náà tó ń pè wípé Al-Mubaraku ní ìsìn ó ti wá sọ pé báyìí yóò pé mẹ́ta yẹn lòun máa kí ìwọ máa kí wàhálà lé ayé ẹnu kí ló tọ́lọ̀ ń kúkú ṣe yín ló ní bàjẹ́ ayé tẹ́ èyí ronú àlìkìyámọ̀ Ọlọ́run ó bá mi là yín o wallahi kò bí mi nù kò sì dùn mí kò túrú kẹ lára mi torí pé yóò promote mi ni ẹ sì lè ṣe kó rẹ̀ mí torí tó ń dùn yín náà kọjá ọ̀rọ̀ Yajuju Majuju àti tá a sọ kọjá Al-Qurani ni mo sì mú wá mi ò mú fẹ́ nu wá ṣèbó tán ní ìsìn mufti yín náà ní sọ fún wa ní ìsìn pé aláìmọ̀kẹ́ ni yín pé tẹ́ ẹ bá fẹ́ mẹ́rin wá ẹ má Al-Qurani wá kẹ́ ẹ má díìsì wá ẹ má múrò nú àwọn àfa wá ṣó tán yín àbí ò tán yín ó tán yín àbí ò tán yín. Alhamdulillahi Rabbil Alamin tóun yẹn bá wá ń sọ ọ̀rọ̀ tó lóun máa ń tóun ń sọ tí n tó sọ ti dá lójú tẹ́yìn ò wá rẹ́rìí mú wa tẹ́ wá fòun lẹ̀ tó wá jẹ́ mi ló kàn lórí tí ò ní túmọ̀ èyí tọ́lọ̀ ń fi ran yín lẹ̀ ń ṣe òun ẹ̀ sì máa bá a lọ tẹ́ fi kú ni torí ẹ̀ ní síwọ́ torí ìbẹ̀lẹ̀ ti jẹ ìbẹ̀lẹ̀ ti mú èyí tí mò ń ṣe yìí Ọlọ́run ní ṣàánú mi ń bẹ kódà mo ti ń bọ̀ wá sọ láìpẹ́ yìí mo ń bọ̀ wá sọ kò sí ń tó burúkẹ́ kò sófin tó ní kéèyàn má ka bísímìlá inú bàrà lẹ́sọ̀ ń bọ̀ lórí ẹ̀ lára skáàmù táwọn afa gbé wọ̀ sílámù ni odidi súra ni bísímìlá yìí fúnra rẹ̀ ṣó pẹ̀lú súra in tó bá fi lè mú wa ṣe bísímìlá inú tàbátì àdá tó sì jásí pé Ọlọ́run bínú ṣépè fábílà ábì ni táwa lọ́lọ́run ṣépè fún nu táwọn bá tẹ́ fi ní torí pé Ọlọ́run ń bínú ayatu sẹ́fì ayé àdáni ni ò ṣe é sọ ní ìbínú ni ò jẹ́ kọ́lọ́run sọ bísímìlá yìí ń bẹ̀ ṣọ́lọ́run fúnra ẹ̀ máa ń ṣe bísímìlá rahmani rahim tí ó bá sọ̀rọ̀ èyí wò ó sọ̀rọ̀ ẹ̀ ní kódà ìrònú mi ni ó pa ẹlòmíì ó máa wọ pé ń bolo ti rí wàláhì Ọlọ́run ni yín sì máa rẹ́rìí mú wa. nígbà tá a kéré
njẹ́ a bá fẹ́ gbé Qurani wọ́n gé tàbátì àdákúrò wọ́n á ní wọ́n yé ká àwọn àfáà wà ní kabara fún wa wọ́n á máa dẹ́rù bá a pé bẹ́yàn bá ká tó fi bisimilayi sí yóò ya wèrè ani bisimilayi rahmani rahimi bara'atun minallahi wa rasulihi torí pé àṣẹ Ọlọ́run fún Ànábì ni pé ikra bismi rabbik tó bá ti fẹ́ ka Qur'an dárúkọ Ọlọ́run ò sí exception súra kan kò exception àyà kan ìrònú àwọn àfáà lásán ni kò sì sí ẹ̀rí kan nínú Qur'ani ni ó tàbí bòmíì tó múnádóko pé wọ́n lè ká tí wọ́n bá wá wí wọ́n lè sọ pé bakiyatul anfal àṣẹ́kùbọ̀ anfal ní bẹ́ẹ̀ ẹ pè nǹkan ní súratu tauba ọ̀rọ̀ ronúpìwàdà ló sì fẹ́ sọ ń bẹ̀ ó sì máa wá sí mi wá pé bóyá àwọn káfìrí yẹn o mùnáfìkì yẹn o ẹ̀ṣẹ̀bọ yẹn o wọ́n lè ronúpìwàdà ó bẹ̀rẹ̀ ó ń sọ lọ ó padà wá sọ àwọn ará tauba ṣèbí mbẹ̀lẹ̀ tí ilà kadija kùn tẹ́ ní jẹ́ kẹ́mi èèyàn gùn ẹ̀ ṣe má ká ìwé sọ̀rọ̀ ẹni mo kàn ní kí n tún táàpù yín lẹ̀ kí táàpù làákàyè yín kalẹ̀ kẹ́tún lè mọ ibi tẹ́tún lọ ọ̀rọ̀ ọjọ́ mi lè yí o Ọlọ́run ló rán mi èmi kọ́ mo sì rán ara mi mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ó rán mi yẹn ló ṣe ń rọrùn lèmi ṣe ń rí àyà wá fún tí mò ń mú wá táyà yẹn wá ń ṣọ́ọ̀kì yín tẹ́ ń lérò pé ń bolo ti rí àyà àní mufti bẹ́fàsì ní kẹ́ ẹ mú àyà wá lórí tẹ́ ń ṣe ẹ̀rọ àyà mú wá òun wá láláìmọ̀ kan lẹ́yìn bẹ́yìn bá pè mí láláìmọ̀ kan ó dáa àlóhùn láláìmọ̀ kan lẹ́yìn. náà mo kàn já yín sí yẹn ni in tó bá fi lè mú ọ tó ṣe bísímìláì ní bàrà ó ṣe bísímìláì ní tauba manakai kò sófin tó sọ bẹ́ẹ̀ kéèyàn má ṣe torí pé bísímìláì fúnra ẹ̀ kò pẹ̀lú intanpe ní súra akànfin bẹ̀rẹ̀ súra ni torí pé àṣẹ ni látọ̀dọ̀ Ọlọ́run wípé ikara bísímì rabbik ìwọ ànábì tó bá fẹ́ kà ó kọ́ Ọlọ́run ni o máa ṣe kí ni o ni o máa fi kà á tóun náà bá fẹ́ kà ń gbà náà yóò kàn ní bisimika Allahumma pẹ̀lú ọkọ̀ rẹ Ọlọ́run àmọ́ ń gbà tó ti pé Ọlọ́run sọ̀rọ̀ ànábì inú àfún tó gbọ́ bisimilahi majiriha wọ́n tún lo bisimilahi majiriha sọ pé níwà náà lo bisimilahi nígbà ó dojú Suleiman òun ló wá jájú ẹ̀ tán tá a fi lè mọ́ ń tá a máa wí tẹ́ yányán pé innahu min Suleimana wa innahu bisimilahi rahman rahimi èèyàn fẹ́ kọ lẹ́tà sí kèfèrí ẹlẹ́bọ òbọ̀ òrùn gbogbo ọjọ́ tá nàbí wa ń kọ́ sáwọn kèfèrí àwọn ẹlẹ́bọ nínú ọba yẹn náà kò yọ bísímìláì kúrò mẹ́sẹ̀jì ọlọ́run kì í ṣe bísímìláì rahmani rahimi ṣọlọ́run ọba kan tún wà tí ó máa sọ pé bísímìláì rahmani rahimi ni torí pé làákàyè lomi yẹn jókòó ó lè sọ pé ó lànà bí òye ṣàtàyà àní kò rọrùn ká nàbí túmọ̀ sọ pé asàlámù àlékà yóò ànàbí yìí sẹ́ báwo ni ó ti wí nǹkan wà nínú ẹ̀sìn yìí púpọ̀ tí àwọn àáfàá ti kọwọ́ bọ̀ lójú tá a sì fura ẹ̀yin lẹ́sìn ní tó bá dásìkò kan ìsìláàmù ó padà dàjòjì bó ti wá pé tú bẹ́lẹ́líkù ràbá oríire ń bẹ fáwọn tí ó bá dàjòjì nínú àjòjì làwa náà wá ṣèbájòjì tí yín ni wọ́n ń lé wọlé tiwa ilé ẹ̀sìn padà gbà ẹ wojọ́ tí mo ti ń tú àdúníyá sí jínú lílì mú mi pé kìí ṣe túmọ̀ rẹ̀ ṣéèkì máa ń tú lọ́wọ́ báyìí nísìnyí pé ogbon tó dáa jù láyé nínú nǹkan gbádùn mùsùlùmí lónìí ṣéèkì mìíràn wíńjọ ní bó tiẹ̀ já sí pé a bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ pẹ̀lú mudirul markas àwọn ni wọ́n gbé síwájú àṣẹ spíkà ìbéèrè tó yẹ kí yẹn béèrè ni pé ṣé Sheikh Imran ọmọ ń jọ náà kó tọ́ ni bàbá yẹn ń sọ tó bá yẹ pé wọ́n mọ̀ oyè Ọlọ́run a tún lè sọ pé wọ́n mọ̀ torí àwọn náà sọ pé nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní katira tí mò ń katira ṣàpọ̀ súnmọ́ ká sọ yìí pé wọ́n mọ̀ wọ́n làwọn náà katira àwọn sì mọ̀ kó ṣèlú ni gbogbo ọ̀rọ̀ yìí ni mudirul markas wí tí wọ́n dọ̀ta kó wa wọn sí tí wọ́n sì gbé bàbá yìí síwájú kó máa bú àfa rẹ̀
àfa yìí tún wá lóhun ò ṣe mọ́ ṣé wá rí i pé wèrè kan nù wọn ó ti tún ṣe bí ẹni ṣe pé kò jẹ pé kò jàdúrà ọlọ́run wá dá yín lélẹ́ pé wọn àti ẹ̀ wá mọ ọlọ́run débi pé ọlọ́run láwa ó máa dún àwọn ẹni ọlọ́run wò wòlíì ọlọ́run ni mùdúrù bọ́díkàs bọ́lọ́run ti dán wọn wò tó yẹn wọn léèyàn ní ṣe àwọn wèrè ni wọ́n ń sọ wípé ọdọọdún ni mùdúrù bọ́díkàs yẹn fáwọn nísinmi pé ìwọ náà tó o bá tètè jáwọ́ o gbọ́ ọlọ́run ó ṣe kinní kan fáwọn lórí ọ̀rọ̀ rẹ ẹ wú ọ̀rọ̀ lọ́dọ̀ ẹni ọlọ́run sunna tàwọn eléyìí sunnatun shaytaniyya sunna èṣù ni sunna tí ò da làwọn eléyìí gbé wá alihamudulilayi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ntí bàbá yẹn ń sọ tá a wá ń wí látijọ́ yìí tí wọ́n ní kò dáa tí wọ́n ní kò dáa tí wọ́n ní ìwé ṣíà ni wọ́n ti ń kà ìrònú àwọn ṣíà ni o tí kò wá ń sọ láti dá ọ̀rọ̀ yẹn rú ẹ má dá wọn lóhùn o ṣe é rí pàwọn alẹ́ mọ̀ dá lóhùn nísìn ẹ lọ wo kọ́nfẹ́rẹ́nsì àlùbáríkà tí wọ́n ṣe kọjá lọ yìí kí ló fi yàtọ̀ sí ń tà ń wí látijọ́ yìí wọ́n jẹ́ àmọ̀ ní ìsìn pé ìrònú àwọn sàhábà yẹn ṣe dẹ̀líl pé ìrònú àwọn tábìlì yẹn ṣe túláàsì ìjtihádù ni ìgbìyànjú ni ok tó bá wá jẹ́ bẹ́ẹ̀ táwa ní Ibnu Kathir lẹ́gbẹ̀ẹ́ àwọn sàhábà yẹn ṣebí tí baba Majuj Markaz ń sọ ni pé àwọn ahimmatul arba'a Abu Hanifa Imam Malik Imam Shafi'i Imam Hanbal same thing mani àfàwà Imran wa ń sọ lọ́wọ́ nísìnyí mawqifu baba náà ń jọ náà nìyẹn pé ká má dọ̀ dáràn ká má bẹ̀ sì jẹ́ ẹ wá bí wọ́n ṣe wá kó tàfà náà nísìnyí àfà sí lóhun ò ṣe mọ́ kò sì ṣe mọ́ náà nù bẹ́ẹ̀ bá kú ẹ lọ kú àfà òsì lóhun ò ṣe ìsìláàmù mọ́ ṣó wá tán yín ṣó tán yín àfà olóhun ò ṣe ìsìláàmù mọ́ torí pé irú àwọn eléyìí inú wọn á fẹ́ dùn bẹ́ẹ̀ bá kú ọnú ìsìláàmù àwọn ewèrè wọ̀nyí torí ẹni tí ń bá ń ṣe wọ́nranwọ́nran ṣàwọn wèrè náà jàjà nínú èyí tó bá jẹ́ ṣe ń bẹ ọlọ́run kó dáríjì wá náà ẹ jẹ́ wá lọ sínú Yajuj àti Majuj ẹlẹ́ẹ̀kejì ibi tí mo sọ kalẹ̀ sí lọ́sẹ̀ tó kọjá náà ní suratu Namli Quran 27 aya 76 pé ọlọ́ni inna hadhal Qur'ana yakhussu ala bani Isra'ila akithara alladhi fihi yakhtalifuna ìwọ náà lọ́ka ọlọ́ni inna hadhal Qur'ana tó ṣe ẹ̀rọ Qur'ani yìí èyí tó yára ní pé yakhussu ala bani Isra'ila òun ni ó máa ṣàlàyé fún àwọn bani Isra'ila Qur'ani ni ó máa pàtàn fún wọn àwọn kan ni ó máa pàtàn fún Qur'anu ọlọ́ni yakhussu ala bani Isra'ila òun ni ó máa ṣàlàyé fún àwọn bani Isra'ila akithara alladhi fihi yakhtalifuna ọ̀pọ̀ tó já sí wípé wọ́n ń ṣe fàǹfà láàrin ara wọn tí ò yé wọn Qur'ani ni ó máa ṣàlàyé ẹ̀ àmọ́ lẹ́yìn tẹ́ ẹ bá wọ kutubu tafasir àwọn Israeliyat àwọn Yahudi ló ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa o àwọn Kabul Abari ló ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa o àwọn Abdullahi ibn Salama al-Yahudi ní ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa o àwọn Tamimu Dari tí wọ́n jẹ́ Nasara ni wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa o la ilaha illallah hasbunallahu wa ni'mal wakil àwọn ìyẹn wọ́n dé wọn kéwù wọ́n kàn di àfa nínú Islam wọ́n dẹ̀ ń ṣàlàyé al-Qur'an ní tí wọ́n mọ̀ tá ń kọ́ wọn tá làfa wọn Kabul Abari làfa àbúrẹ́ra ìlànà tó jẹ́ Yahudi tó wá gba Islam Wahab ibn Munabbi àwọn ibn Munbi kò sẹ́yìn tó pé tí ò lọ tó lórúkọ yẹn ní òmù dání kò ní wo gbogbo ọ̀rọ̀ tá a sọ lẹ̀ yìí tó fi mọ̀ pé wèrè pọ̀lọpọ̀lọ wọn ò gbọ́ yóò Wahab yẹn orúkọ yẹn ní òmù dání ní wàhálà làwọn wèrè wà jókòó tì í torí pé wèrè ẹgbẹ́ ẹyẹlẹ yóò mọ wọ́tò so kọ́lọ̀ ń kó síjú àánú wa
Al-Qur'ani Ọlọ́run ló sọ eléyìí o pé inna hadha al-Qur'an ṣẹ́ra al-Qur'ani yaqussu ala bani Isra'ila òun ni ó máa ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn bani Isra'il èmi ò máa pẹ́ ń wò mí wallahi èmi ẹ̀ ń wò yín torí pé mi ò ní gbọ́ ń tẹ́ wí mo ní sọ báyìí pé ẹ̀yin ọmọ ń bẹ̀ yín bẹ́ẹ̀ bá bú mi ẹ má sẹ́ndì ẹ̀ sí mi torí wọ́n tó o bá sẹ́ndì ẹ̀ máa blọ́ọ̀kù wọ́n fún rẹ̀ wallahi al-azim tí wọ́n ò bá ti lè fèsì lọ́hùn gẹ́gẹ́ bí olólùfẹ́ yanjú ara rẹ pẹ̀lú wọn ṣàlàyé ń tó kù kò ní ìdíkò wa máa ní gbé sars afẹ́kẹ́ ṣàlàyé lórí kíni kí ni mo fẹ́ sọ lórí ẹ̀ ọ̀rọ̀ tá a ti yanjú ẹ̀ Kùránì yìí o ya ṣebí tẹ́mi ń sọ ni pé tẹ́mi ò bá tú rí ẹ wá tú ẹ sì ní tú ẹ wà máa ẹlòmíì ò tú wa máa da àwọn èèyàn láàmú lórí Al-Qur'an wọn tún lọ máa bẹ ẹlòmíì pé ustaz afẹ́kẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Al-Mubarak yẹn ẹ máa bá wa takú ẹ continue tackling me now ṣèbá Al-Qur'an ló ń takú sẹ́mi wá ní. ọlọ́run Al-Qur'an yaqussu ala bani Isra'il òun ni ó máa ṣàlàyé fáwọn bani Isra'ila akithara alladhi èyí tó pọ̀ jù nínú tó jásí pé ní ó ń fi yakhtalifun kò yé wọn àgbọ̀ yé tó ẹnu wọn kò wọ́n ń ṣe fàáfà lérí ẹ̀ àmọ́ lẹ́ni ẹ lọ wo kútùbù tàfàsírì tí wọ́n gbélé wa lọ́wọ́ yìí ìrònú àwọn Yahudi àti Nasara lẹ́ẹ̀bà ń bẹ̀ táwọn àfáàfi tu ọ̀dẹ̀ kan wá ń sọ yí pé àwọn Ibn Kathiri ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ṣèbí sámà ní Ibn Kathiri sọ̀rọ̀ èmi náà ń sọ̀rọ̀ lásìkò tèmi ó ṣe wá jọra wọn Ibn Kathiri ò rí íńtánẹ́ẹ̀tì Ibn Kathiri ò mọ Google tíra tá a lè bá pàdé lónìí lórí Google nìkan Ibn Kathiri ò lè bá pàdé àsìkò tí wọ́n ní wọ́n lò wọ́n sì ti lọ Kùránì ẹ̀ sì ṣèwé àsìkò kan èmi ò sì ní kó gbà fẹ́mi jẹ́ kémi máa ṣe tèmi ìwọ náà máa ṣe tiẹ̀ kò gba wàhálà dání dandan kọ́ ni kó wá máa àtáàkì mi treat issue fi personality ilẹ̀ nídìí ẹ̀ kò sí ní tá a máa fi ṣe ìṣesí kèfèrí ní ká máa wo personality ẹni tí ń sọ̀rọ̀ bí wọ́n ti ṣe fún Ànábì pé kò yẹ kó jẹ́rú eléyìí lọ́rùn sí wa kò yẹ kó jóun tọ́lọ̀ wá ní ahum yaksimuna rahmata rabbika ṣáwọn ni wọ́n ń pín jà Ànábì Ọlọ́run ni ṣe báwọn Ọlọ́run là ń pín èyí tọ́lọ̀ ń pín fẹ́mi ló pín fẹ́mi yẹn èyí tó pín fún wọn ìwọ náà máa pín ká sì parọ́ ká parọ́ ẹ̀ tún wá lọ́gàá ṣé ni ó tiẹ̀ parọ́ mọ́ Sheikh Adama ni ò ní parọ́ mọ́ wa tó ní Sheikh Adama kọ́ kínní kan sínú kọ́lá ṣe tó sì mọ̀ tó sì jẹ́ Sheikh Adama yìí ló sì kọ́ bàbá tó bí ní kéwú bàbá rẹ̀ náà sì wà láyé ó sì ń wòran inna lillahi bàbá rẹ̀ wà ń lọ ní ń wòran ó sì dákẹ́ yín wò ọjọ́ kó mú Sheikh Habib gbogbo àwọn tó jù lọ́nú ayé àtàwọn tẹ́sẹ̀ wọn dunlẹ̀ jẹ́sẹ̀ bàbá rẹ̀ ní ó mọ̀ gan ó lè ní bàbá lórílẹ̀ ó lè ní Dr. Ọlágúnjú ó lè mú bàbá wa Ìlàlà sọ́mà rẹ̀ lè yíw tí bàbá rẹ̀ náà bá jẹ́ bàbá rẹ̀ ó yẹ kó ti bọ́ta ìran o àmọ́ Ọlọ́run ń sọ bẹ́ẹ̀ fún wa pé àmọ́ lónìí ọ̀pọ̀ àwọn táwọn wòye o Kùránì ni ó ṣàlàyé àmọ́ wọ́n ń ṣàlàyé lé Kùránì lọ́wọ́ ni àwa ní Yajuju àti Majuj ní ọ̀sẹ̀ tó kọjá Ọlọ́run sọ wọ́n lọ́nà méjì ẹ wá gbọ́n táfà káàbù wí nípa Yajuju àti Majuj ó ní hum nadiratun fi waladi Adam ó lára àwọn tí wọ́n tí ò wọ́pọ̀ nínú àrọ́mọdọ́mọ Ànábì Ádámù ní Yajuju àti Majuj yẹn afaani wadhalika ó ní tó fà ní pé anna Ádámù ihtalama ó lá Ádámù lálàá dhata yawmin lọ́jọ́ kan ó ní wamtazajati nutfatuhu biturabi làtọ̀ rẹ̀ bá yí papọ̀ mọ́ yẹ̀pẹ̀ àtọ̀ Ádámù tó dà á lẹ̀ lára ẹ̀ nígbà tó lálàá tó da omi
ó wá yí yẹ̀pẹ̀ ó ní fa khalaqallahu min dhalikal ma' omi àtọ̀ tó yí mọ́ yẹ̀pẹ̀ yẹn lọ́lọ́run wá fi dá Yajuj àti Majuj fahum yattasiluna bina ni wọ́n fi wá darapọ̀ mọ́ wa min ji'atil habi dunal hummi lápá bàbá ìyá ò pa wá pọ̀ ẹ̀gbọ́n àfa Yahudi ló sọ̀rọ̀ yìí o àwọn àfa Islam ó sì gbà lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀ sọ pé àtọ̀ tó Ádámù sùn ó wá lálàá àtọ̀ tó wá dànù lára àtọ̀ ẹ wá yí mọ́ yẹ̀pẹ̀ lára àtọ̀ yẹn lọ́lọ́run ti wá dá afa kábùlì àbárí ọ̀pọ̀ àdínsù tí àbúrò rà sí ní ọ̀dọ̀ àfa yìí ni wọ́n ti ní ni wọ́n ń sọ ọ̀pọ̀ rẹ̀ di tànẹ́bì ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ yẹn gbogbo àwọn àdínsù òkúta gbé aṣọ Musa gbá màláíkà kú lójú ibi tí wọ́n ti gbọ́ rẹ̀ ọ̀dọ̀ àfa yìí ni làbúrò rà ó ti gbọ́ ni ó wàá sọ pé ànábì sọ bẹ́ẹ̀. ẹ wá rí pé Yajuj àti Majuj ó rí pé èyí tá a tún kóòtù yìí tún lágbára díẹ̀ Yajuj àti Majuj yìí alọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ wọn lọ́nà méjì nínú Al-Qur'an ẹ rí pé mo sọ lọ́sẹ̀ kọjá pé lára tó ń kó bá àwọn àfa tí ò yí ẹlòmíì ìparí ọ̀rọ̀ ni màá wá mú wá kí n kọ́kọ́ yanjú ọ̀rọ̀ Yajuj àti Majuj náà ẹ rí pé tá a bá lọ sínú Al-Qur'an ó wà lọ́nà méjì Suratul Anbiya ó wà ń bẹ Suratul Kahfi ń bẹ ń bẹ ọ̀nà méjì lọ́lọ́run ti sọ ọ̀nà méjèèjì yẹn ọjọ́ Al-Qiyamah ní ń wí pé yawma ya'ti ba'du ayati rabbika lọ́jọ́ tí nínú àwọn àmì Ọlọ́run ẹ̀bá tí ó bá wáyé ọjọ́ yẹn ló ń sọ wá bá mi lọ sínú Suratul Anbiya Quran 21 aya 95 to 104 wájájọ wa lọ́ka ọlọ́ni wa haramun ala qaryatin ó ti di èèwọ̀ fún aráàlú kan fún ará gbèríko kan ahlaknaha táwọn Ọlọ́run bá pa wọ́n rẹ́ bí annahum la yarji'una pé wọ́n àtún ní padà wáyé mọ́ ìlú tá a bá ti parun bẹ́ẹ̀ lọ́lọ́run sì sọ fún Al-Qur'ani kan náà ní wípé àwọn ìlú kan sì ń bẹ o tá a parẹ́ kálíkì àmọ́ tó dé Qur'ani náà Ọlọ́run sọ yẹn ní Qur'ani àwọn ìlú kan ń bẹ a máa pa wọ́n rẹ́ sọ̀tọ̀ bá ń rí tsunami má jẹ́ ó jọ ẹ́ lójú ó ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run pé àwọn ìlú kan wà á pa wọ́n rẹ́ qabla yawmil qiyamah ṣáájú kálíkì àmọ́ tó dé ó wà ní Al-Qur'ani bẹ́ẹ̀. Ọlọ́run wá ní aramun ó ti dé wọ̀ ala qaryatin fáwọn aráàlú kan tàbí fáwọn ìran kan ahlaknaha táwọn Ọlọ́run bá ti pa wọ́n rẹ́ bí annahum la yarji'una fáwọn ẹ̀wọ̀n yẹn wọ́n tún padà wáyé mọ́ àtà àyàfi idha futihati Yajuj wa Majuj àyàfi ọjọ́ tí wọ́n bá ṣí àwọn Yajuj àti ìran Majuj lẹ̀ wa hum min kulli adabin yansiluna tí kò wá àwọn ọmọ jáde nínú sàárè wọn nínú odi ibi tá a bò wọ́n mọ́ yansiluna ilahe tọ́lọ́wọ́n abá sọ́nu Suratu Yasin pé wa nufikha fi suri fa idha hum minal ajdathi ila rabbihim yansiluna tá a bá ti fọ́n fèrè báyìí minal ajdathi wọ́n máa jáde nínú sàárè wọn ila rabbihim yansiluna wọ́n máa rọ́ lọ́dọ̀ Ọlọ́run yansiluna yẹn ló wá lò ń bí pé min kulli adabin kó wa wọ́n máa jáde nínú odi tá a bò wọ́n máa ti ń jẹ́ sàárè kó wa wọn yansiluna wọ́n wá máa fò lọ. kí n tó wá lọ ọbẹ̀ kó lè bá a yé báwo lọ́lọ́run ṣe bóyá àwọn ìran yẹn mẹ́bẹ̀ àfi ká padà sínú Suratul Kahfi nínú Quran 18
Aya bẹ̀rẹ̀ látàyà 94 títí dé aya 100 kí n tó wá padà síbi tí mo ti kú yìí wá gbọ́n tọ́lọ̀ wọn bá ń sọ mẹ́ ọlọ́ni qalu nígbà tí Ànábì Sulaimanu tí ń jẹ́ Zulqarnaini tó dé ọ̀dọ̀ àwọn ará yìí mi ò fẹ́ padà sẹ́yìn ni o àwọn ará yẹn wọ́n wá ń fẹjọ́ àwọn ọ̀daràn yìí sùn qalu ya Zulqarnaini wọ́n wá ní ìrẹ Zulqarnaini ìrẹ tó já sí pé aràn sí ìran méjì ìran àlìjànú ìran ènìyàn Sulaimanu ní Zulqarnaini bàbá rẹ̀ Dáúdà ní Zulhaidi Yunusu ní Zunnuni arínú Ànábì tí ń jẹ́ Zulkifuli gbogbo àwọn wọ̀nyẹn Yámánì ni wọ́n ti wá àwọn Yámánì ni wọ́n máa lò zu àwọn àfáàní al-Askandari al-Makdoni ni o ètò Ibn Kathir ni o Alexandra tí wọ́n sọ yìí kèfèrí lòun o ẹni tọ́lọ́ sì sọ yìí Ànábì Ọlọ́run ni o àmọ́ lọ wo tani Zulqarnain lọ́dọ̀ Risala lọ́dọ̀ Adégúnwà 1 and 2 ni ìwé ló kù tá a gbé jáde. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wá ní ìyànràn wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá pàrọ́mù náà bá ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tó sọ mí má dọ̀la lọ. Lábẹ́ tó sọ mí mọ́ di ilẹ̀ pátákárá. Alágége máa kú iṣẹ́ tó sọ mí má dọ̀la lọ. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.